أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم آمين. السلام عليكم ورحمة الله وبركاته. العافية Ọlọ́run orí ajẹ́njẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá wa gbé níbikíbi tí ẹ ti join wa lénìí. Ẹ dákun, mo fẹ́ kí ẹ bá mi share program yìí dáadáa. Mo fẹ́ kí ẹ bá mi invite àwọn èèyàn wá sí orí ẹ̀. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé a ti bẹ̀rẹ̀ program. Bí ẹ ṣe ń wọlé yẹn, ẹ má bá mi share ẹ̀. Kí la bá bọ̀ ní kóòtù lénìí? Kí ni àbọ̀dé court? Kí ni update lórí court? Ẹ jọ̀ọ́, ojú ò ní tiwa. Ojú ò ní wá tí o. Ẹ bá mi share program yìí dáadáa. Saidola, you are welcome. Àmọ́ síwájú kí n tó máa bá yẹn lọ, ẹ já fúnra wa ní update lórí ọ̀rọ̀ owó tí a ń gbà fún ẹni wa, èèyàn wa, Jọ̀nà Lọ́jẹ̀dé tó wà ní prison. Ẹni tí a fẹ́ gba 650,000 fún. Owó tó wọlé lálẹ́ àná di àárọ̀ yìí, gbogbo owó tó wà lẹ́yìn sí jẹ́ 285,000. 285,000 lówó tó wà lẹ́ báyìí. 285,000. Adé ń lọ 650. Ẹ jọ̀ọ́, ẹ má bá mi share program yìí. Ẹ má bá mi share dáadáa. Balógun Dáyọ̀, ojú òní ti gbogbo wa. Ọláìdé Àdùnní orí adé, gbogbo yín là ń kí o. Bàbá wa Sheikh Alfulaniy, you are welcome. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀nìlẹ̀. Ẹ bá wa share program yìí dáadáa. Àbí Ọlọ́run ọba alágbára jùlọ, ọba ológo jùlọ, ọba ọlọ́lá jùlọ. Àtẹ̀mí àti ẹ, Ọlọ́run má ti wá sẹ́wọ̀n o. Àbí Ọlọ́run. Gbogbo tó Ọlọ́run bá fún kálukú lágbára, ẹ jẹ́ àṣìṣe Ọlọ́run yìí jálẹ̀. Kẹ́ni náà fi jáde. Kò wá sí iye tó kéré o. Kò sí iye tó kéré. Ẹ bá wa fowó sí àkáǹtì yẹn. 207544 Kazeem Akínsànyà, you are welcome. 2075440558 UBA Bank. Ọlọ́run yóò bá fẹ́ra jàre fún kálukú wa. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀.
ọlá ògo ẹ̀. Gbogbo yín tẹ́ ń bá wa dá sí gbogbo yín pátápátá lẹ pàdé àánú Ọlọ́run. Jíbọ́lá Búsàrí ó tójọ́ mẹ́ta. Àbí Ọlọ́run ọba alágbára kí Ọlọ́run má dojú àdúrà tì wá, kí Ọlọ́run má fi wá sílẹ̀, kí Ọlọ́run jọ̀ọ́ nínú àánú ẹ̀ wọ́n jà bọ́ lórí ibùdó papọ̀. Ọlá àti tóbi Ọlọ́run fúnra rẹ̀. Ní àárọ̀ yìí a ti ń bọ́ sí ọ̀sán lọ díẹ̀díẹ̀. Tó bá ń sọ fún yàn wípé jẹ́ kó rí rẹ̀ pé ó yẹ kó ń tọ̀hún yẹn kó jẹ́ kó rí òun pé. Tó bá ń pè ẹ́ ṣàkíyèsí pé kó jẹ́ kó rí rẹ̀ pé má ṣe méní má ṣe méjì wàá jẹ́ kó rí rẹ̀ pé ni. Torí pé Yorùbá ní àti ní ògọ̀ ẹni àǹtí òní ògbọ́n. Tó bá ń tì ẹ́ má tira ẹ. Gbogbo àwọn abánidá lé ní báyìí. Gbogbo àwọn abánidá, gbogbo àwọn online lawyer. Níjọ́ tó ma yìí ń dáná sun Kùránì, níjọ́ tó ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ gbogbo yín wà. Níjọ́ tó ń bú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ẹ̀yin tẹ́ advocate fún ọ̀rọ̀ tí ó yẹ kó lágbára tó báyìí, tí ó yẹ tó jásí pé ó yẹ kí wọ́n ti tó yẹ ká ti parí gbogbo nǹkan. Má bẹ̀bẹ̀, má ṣe gbá, má ṣàwú, já máa fà á lọ ní, já kájọ máa dábí tá bá fà á dé, aṣojú gbogbo wa, Ìlọrin, àwọn alákatakítí ẹ̀sìn, àwọn onígbà àwọn aláwo. Táwọn tó dẹ̀ ń dáràn yìí wọ́n sí láràndì. Àwọn tó ń dáràn sí Ọlọ́run yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí láràndì. Ǹjẹ́ wọ́n lè sọmọ tiẹ̀ bẹ́ẹ̀? Ǹjẹ́ wọ́n fúnra rẹ̀ o lè ti ọmọ rẹ̀ sẹ́wọ̀n? Ṣé wọ́n fúnra rẹ̀ o lè gbàdúrà kọ́mọ rẹ̀ wà lẹ́wọ̀n látijọ́ yìí kó má wá gbogbo ọ̀nà láti lè lọ bá ṣẹ́tù ọ̀rọ̀ yìí? Ẹ̀ ń sùn, ẹ̀ ń jẹun inú ilé yín. Ẹnìkan dẹ̀ ń bẹ lọ́wọ́, ẹnìkan dẹ̀ ń bẹ ní prison. Èyí tó wá kàn yín kù ní kẹ́ máa bú èébú, kẹ́ máa sọ oríṣiríṣi tó bá wù yín. Ọládìméjì Kankawi, ẹni tí bínú Ọlọ́run bá ń bẹ lára ẹ̀, àforíjì ni ó máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run jọ̀ọ́ dáríjì mi, Ọlọ́run jọ̀ọ́ dáríjì mi, Ọlọ́run jọ̀ọ́ dáríjì mi. Torí ọmọ náà ó ti ṣe àwọn oríṣiríṣi àwọn àgbákò, àwọn ọ̀rọ̀ àgbákò ló ti sọ kó tó wá di ẹni àfẹ̀sùn kàn. Ẹni àfẹ̀sùn kàn ni o, ẹni àfẹ̀sùn kàn ni o. Saheed Ọlásùnkànmí wọ́n ti sẹ́ndì 1,500. Ọlọ́run san yín lẹ́san olóore o. Ẹ nífẹ̀ẹ́ wọn ló gbà o, ọlá àti tóbi Ọlọ́run. Wọ́n sẹ́ndì 1,500 nísìn, ẹ nífẹ̀ẹ́ wọn ló gbà o. Ẹ jọ̀ọ́ ẹ dákun, ẹni Ọlọ́run bá kẹ́ ẹ bá wa fowó sórí àkáǹtì yẹn.
wá rí fídíò àfáà kan kẹ́tí kọ́ sọ̀rọ̀ lórí fídíò àfáà yẹn náà kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí fídíò àfáà yẹn síwájú kẹ́ gbogbo yín náà lẹ ti gbọ́ update tó ṣẹlẹ̀ ń kóòtù lénìí. kóòtù lénìí báyìí wọn àgbé ta lọ́lọ́run wá mo sọ lálẹ́ àná pé tọ́wọ́n bá gbé wá nìkan lọ́lọ́run lè yọ ọlọ́nà kan láti má dé Sókótó àbí Kánò lénìí. láti má dé Sókótó àbí kó dé Kánò lénìí. wọ́n ń pè ẹ́ olóhùn gbàgbọ́ ya sẹ́yìn ń pè ọ́ tí ìdákẹ́. ẹ bá mi share program yìí dáadáa gbogbo ẹ̀yin eléèbú tẹ wáyé wá bú wa ẹ múra dáadáa ẹ tún máa bú wa. bóyá ń dákun ni o bóyá ń dákun ni o bóyá ẹ ń fẹ́ kí ọ̀rọ̀ yẹn lójútu ni o ẹ múra. mo ti sọ tí ó yẹ wọ́n ti gbé wá sí kóòtù láàárọ̀ yìí yẹ kéèsì wọn àti Sheikh Labebu Agbaji. àmọ́ iṣu tó wà ń bẹ̀rẹ̀ iṣu tó wà ń bí ọ̀rọ̀ kéèsì ẹ̀ ilé ẹjọ́ tèmi tó ṣe bẹ̀rẹ̀ sítìn lé ní báyìí ilé ẹjọ́ sọ wípé kí wọ́n gbé padà wá lọ́ndì 24 oṣù yìí. On the 24th of October tẹ́ ẹ bá gbàgbé on the 5th of October ó ní kéèsì ẹ̀ ní magistrate court. ọ̀la ní ti upper area court on the 4th tí wọ́n lọ bẹ̀bẹ̀ pé kájọ béèlì tí wọ́n fún yẹn kí wọ́n bá wọn reduce béèlì yẹn díẹ̀. ọ̀la nílé ẹjọ́ ní ká padà wá fún yẹn wọ́n á reduce wọ́n á review béèlì yẹn o wọ́n ò ní review béèlì yẹn o ó dọ̀la fún yẹn. tó bá máa review béèlì yẹn lọ́la nǹkan mẹ́ta ni wọ́n bíbí nǹkan bí mẹ́rin náà ní èèyàn méjì tó ní 5 million lákàntì tó dẹ̀ ní landed property tó ní sí ọ̀fọ̀ kó dẹ̀ lọ́wọ́ community leader wá bíi mágàjí bíi nǹkan kan àwa mọ̀ ìtadájọ́ òyọ̀kalẹ̀ ń bẹ̀ tẹ́ni ẹ̀dẹ̀ san táàkì ọdún 7 àmọ́ ìtadájọ́ òyọ̀kalẹ̀ ń bẹ̀ lọ́la. ẹ bá wa share program yìí ọ̀la nìyẹn o nípa ti bíìlì upper area court ni o. wọ́n ti bẹ̀bẹ̀ pé kí ilé ẹjọ́ jọ kán bá wọn dín agbára bíìlì yẹn kù díẹ̀. ilé ẹjọ́ wa gbọ́ o ilé ẹjọ́ ò ní gbọ́ o ìyẹn ń bẹ lọ́wọ́ ilé ẹjọ́. kódà ibi tá a láàánú dé a tún sọ fáwọn lọ́ọ̀yà wa pé ẹ má oppose ẹ̀ torí òfin gbà wá láàyè ká ní káwọn lọ́ọ̀yà wa ká oppose ẹ̀ bó ṣe wà yẹn pé àgbà pé kí ilé ẹjọ́ àgbà pé kí ilé ẹjọ́ kó kí ilé ẹjọ́ díbèlì yẹn kù. yóò bá ní ẹni tó wà lẹ́wọ̀n mọ́ ẹni tó ń ṣe tòun ẹ̀yìn kan dẹ̀ jókòó ẹ̀ ń pariwo lábìnrin ẹ̀yin lọ́ọ̀yà wa ẹ má oppose application wọn yẹn tó bá wá di lọ́la ìdílé ẹjọ́ bá wá fẹ́ sọ lórí yẹn
ilé ẹjọ́ á sọ. Tó bá wá di ní ọ̀túnla on the 5 wọ́n wá gbé wá láti prison, wọ́n á gbé wá sí magistrate court. Tó bá gbé dé magistrate court lọ́túnla ní ọjọ́ Thursday inshallah, ilé ẹjọ́ ti ní kàn ṣe gbogbo ètò, wọ́n á gbé projector wá sí ilé ẹjọ́ ni, gbogbo fídíò ẹ̀ wọ́n ti translate ẹ̀ sóyìnbó. àwọn tó ń translate Hausa, wọ́n translate ẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n á wá play ẹ̀ nílé ẹjọ́ ìyẹn lọ́túnla, trial bá bẹ̀rẹ̀. Ṣó yẹ kó tó báyìí? Gbogbo ẹ̀yin abánidá, gbogbo ẹ̀yin abánidá, gbogbo ẹ̀yin online lawyer, gbogbo kangaroo court, wọ́n á wá play gbogbo fídíò yẹn lé ẹjọ́ tó bá dijọ́ Thursday. Ta ló sọ eléyìí? Ta ló wí eléyìí? Tán parọ́ mọ́ ẹni eléyìí? Pẹ̀lú àwọn evidence, pẹ̀lú àwọn witness. Kọ́wọ́n àtàwọn lọ́ọ̀yà rẹ̀ kan wá defend ara wọn náà. Wá síbí wá comment kó tún wá bú wa. Ṣó yẹ kó tó báyìí? Islam lẹ́mí ìdáríjìn, alákatakítí ẹ̀sìn lẹ́mí ìdáríjìn, àṣegbà àṣàwò. Ẹni tó bá lẹ́mí ìdáríjì fún ajẹ́ni tó náà rẹ́dí àti bẹ̀bẹ̀. Wọ́n tẹ̀ ti translate everything tán ni. Wọ́n á gbé projector wá sílé ẹjọ́ níjọ́ Thursday, wọ́n máa play ẹ̀ báyìí, gbogbo ayé wọ́n máa rí inú ẹ̀, gbogbo anybody wọ́n máa rí ni. Ìdí tá fi láwọn Kánò àbáwọn Hausa náà ń bọ̀ ònú. Àwọn ànọ́dá ẹjọ́ ńlá kan. Ìyá mi fèyí ṣarásànú sí kò ní bàjẹ́ fún yín o. Àwọn ànọ́dá àgbákò ẹjọ́ ńlá kan tuntun wá wà nílẹ̀ báyìí. Ó dáná sun Kùránì. Ibi tó bá mọ̀mọ́ ni ó dúró mọ́ o pẹ̀lú ọ̀rọ̀ òfin Nàìjíríà o. Ibi tó bá mọ̀mọ́ ni kó dúró mọ́ o pẹ̀lú ọ̀rọ̀ òfin Nàìjíríà o. Kò sẹ́jọ́ kádánà sun Kùránì nínú kóòtù, àsomọ̀ kankan ni. Kò sẹ́jọ́ kádánà sun Kùránì nínú kóòtù, àsomọ̀ kankan ni. Láàyè Ọlọ́run mọ́mà já sàgbákò ayé. Ibi ó bá mọ̀ gbẹ̀ni ojókòó Abdulatif Mustapha Pẹ́yẹmí àti rí 286,500 náà là ń gbà lọ́wọ́ báyìí. 286,500 òun là ń gbà lọ́wọ́ la rí báyìí. Bàbá àgbà láti Manchester, you are welcome. Gbẹ̀yìn tẹ wà lé òkèrè ẹ̀ ní rẹ́jọ́ ẹ̀ nípàdé àgbákò. Bá share program yìí dáadáa ẹjọ́. Àwọn kan ìyẹn ló ní ṣe pẹ̀lú àwọn party kan nílọrin pẹ̀lú àwọn Hausa ni wọ́n jọ team papọ̀ lórí ìyẹn. Ìwọ dáná sun Kùránì, ìwọ ra Kùránì lọ́jà, ebi ìwé mi ni fúnra mi, èmi mo ra Kùránì fúnra mi, èmi ni mo ní. Gbogbo àtàwà lókèrè náà tàbí kàlà ní fẹ́ wọn ló gbà inshallah. Gbogbo àwọn àtàwà káàkiri gbogbo àwọn onífẹ́ wọn ló gbà ó. Èmi mo fowó ara mi ra Kùránì fúnra mi, èmi ni mo ní gáàsì tí mo fi dáná sun, èmi ni mo ní ṣáná mi tí mo fi dáná sun. Ọ̀rọ̀ fámìlì nínú ilé rẹ nù, kì í sọ̀rọ̀ ẹjọ́.
Usul Kavila. Ọ̀rọ̀ family nu lé ara rẹ̀ nu. Kéèsì ọ̀rọ̀ lé ẹjọ́ bá. Kéèsì ọ̀rọ̀ fa àsọ̀rọ̀ family nu lé ara rẹ̀ nu. Aya lẹ́nu pé olówó fowóra kú. Ìwé òfin àwọn kan tí wọ́n gbé kalẹ̀ tó wà nínú àwọn ìwé tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tó fi ṣe constitution Nigeria bí Bible ṣe wà ńbẹ̀ tí Quran wà ńbẹ̀ tó bá fẹ́ rí jẹ́ America lọ dáná sun flag wọn wọ́n wá wo gósùsùsù pé mo dáná sun alukurani ó mọ̀ pé bàbá kéèsì ńlá ni. Ẹjọ́ ta ló tó bẹ̀ láti dúró de ìyà Ọlọ́run, ta ló tó bẹ̀ tó lè withstand ìdájọ́ Ọlọ́run? Kò sẹ́ni náà. Ọlọ́run má bínú sí wa ni o. Mo wà lórí program o. Ta ló tó bẹ̀ tó lè withstand ìdájọ́ Ọlọ́run? Ta lẹ́ni tó bẹ̀? Ẹ bá ń share program yìí dáadáa ẹjọ́. Ẹ jẹ́ bá mi share ẹ̀. Gbogbo ẹni tó wò mí káàkiri àgbáyé. Ta lẹ́ni tó bẹ̀? Ọlọ́run jọ̀ọ́ nínú àánú ẹ̀ kó má bínú sí wa ni o. Ṣé ìbínú Ọlọ́run ṣe dúró dè ní? Ẹni bá kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run pé kí Ọlọ́run ó ṣe, Ọlọ́run ní máa ṣe mẹ́wàá. Tí n bá bẹ̀rẹ̀, tèmi Ọlọ́run bá bẹ̀rẹ̀ tán. Ẹ tún wá máa sọ pé béèrè tó báyìí. Àmì Ọlọ́run Karim Muhammad, àmì Ọlọ́run, and you too, my brother. Ilé ẹjọ́ ní kí wọ́n gbé wá tí Sheikh Labebu lẹ́ni kó dá padà wá sí ilé ẹjọ́ ní 24 of this month. Ìbẹ̀rẹ̀ rárá 50 days yìí wọ́n ti ní kí 50 days ní ó lò ó àwọn Ìlọrin wọ́n ti mọ̀ bọ́ ṣe pẹ̀lú àwọn lọ́ọ̀yà wọn àtàdájọ́ wọ́n ti ní 50 days yẹn náà ní 50 days yẹn náà ló gbọ́dọ̀ lò tó bá ti lò 50 days yẹn yásà jáde ẹ̀sà nípa ó ti tójú 50 days lọ báyìí o. $24 oṣù yìí náà tó ní ká gbé wá o. And today is what? Today is 3rd. Ọ̀túnla 50 days yóò pé wọ́n tó ní ká tó gbé wá lọ́ndẹ̀ 24 oṣù yìí tó bá gbèdé lọ́ndẹ̀ 24 oṣù yìí. Ẹ̀dẹ̀ má gbàgbé ẹni àfẹ̀sùn kan ní kò di criminal. Ẹ bá mi tẹ love, like and share. Ẹni àfẹ̀sùn kan ní kò di criminal. Àmọ́ ó ti ṣẹ̀ sófin ilé ẹjọ́ ó ti ṣẹ̀ sófin ilé ẹjọ́ kan ó ní tèní o. Kí ni òfin ilé ẹjọ́ náà? Ó ti ṣẹ̀ sófin contempt of court tó rọ́ ti ní ká lọ sáàfù ẹ̀ níwèé tí ó gbà á. Ẹni tí kóòtù bá dẹ̀ pàṣẹ ká lọ sáàfù níwèé tí ò bá gbà á oṣù 3 ni in prison o. Ẹ má gbàgbé o. Wọ́n yìí sọ yẹn o. Allahu Akbar kabira. Tí kóòtù bá wá ṣàánú ẹ̀ wọ́n ní òkè ẹ fún ní 14 days pé kóòtù ní ká lọ fún níwèé kó gbà á. Kóòtù wá pàṣẹ kí wọ́n lọ lẹ ìwé yẹn mọ́ sẹ́ẹ̀lì ta lọ́lọ́run. Wọ́n àti jókòó lórí yìí o. Wọ́n ń kọ́ ẹ̀ ń parẹ́ ní ráìtì wọ́n mọ́ tó ń sọ. Ìyá ta lọ́lọ́run màmá ẹ̀ ẹ̀yẹ bíi ta lọ́lọ́run ẹ má jókòó ta kẹ́. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo máa ń sọ.
ẹni mọ̀ wọ́jú náà lẹ̀rú ń bà. Ok, tó bá wọ́n á gbé projector wá sí kóòtù lọ́la ń sìn inshallah lọ́túnla inshallah wọ́n á máa play gbogbo fídíò ẹ̀ kí ló fẹ́ fi defend ẹ̀ kí ló fẹ́ fi bọ́m̀bẹ̀. Bismillahirrahmanirrahim. agbára tó wà níbi sọ́ọ̀rì kò má kéré. Agbára tó wà níbi kéèyàn ṣe sọ́ọ̀rì kò má kéré. Ẹ̀bẹ̀ lẹ́fẹ́ jẹ́ ṣẹ́bẹ̀ òun náà lẹ́fẹ́ jẹ́ ní torí ẹ̀bẹ̀ yìnyínká torí ẹ̀bẹ̀. Okay. Instead of saying sorry, bẹ́ẹ̀ni Ọláìdé ajá balẹ̀ wọ́n ní ẹ bá wa ṣàánú ọmọ àdúgbò wa ní o ọ̀pọ̀ ọmọ àdúgbò ọ̀pọ̀ ọmọ àdúgbò ó kì í jàre brọ́dà mi olóríire. Aláàjì ẹ máa pe àwọn ẹbí mọ́. Ok, mo ti gbọ́, mo ti dákẹ́ ẹnu mi. Mo ti dákẹ́ ẹnu mi o. Mo ti dákẹ́ ẹnu mi o. Ẹnu mi yìí gan-an. Ọláwọn fámìlì ẹ̀ gan inú wọn ò dùn rárá. Yasal Jalal wal Ikram. Àti mi àti ẹ àtàwọn ọmọ wa o. Àní bolórí burúkú dòwò papọ̀ o. Ẹni tí ó kó bá ní àjọ àwọn ọmọ wa àní bá ṣe o. Gbogbo àwọn ọmọ wa tó wà nílé ìwé, àwọn tó wà lẹ́nu kọ́ṣẹ́, àwọn míì tó wà nílé kéwú, àwọn míì tó wà nílé òkèèrè, ẹni tí ó kó bá ní àjọ wọn tí ó fi fà wọ́n sẹ́yìn ọlọ́njọ́ ìyàwó yà àwọn ọmọ wa o. Abẹ́ má jẹ́ ká jókòó tí wọ́n nu kíláàsì o, má jẹ́ ká bá wọn rìn o. Abẹ́ ọlágbára Ọlọ́run. Ọ̀rẹ́ ni wọ́n á bá rìn tí ó kó bá wọn ni Ọlọ́run ṣọ́ àwọn ọmọ wa ń bẹ̀. Ojúbánirẹ́ òkè yẹn káàbọ̀. Alájà Silfat Anikeshitu. Àwa rí àwọn èèyàn rí, àwọn ẹni rí wá ń wá sórí program. Tẹ́ bá rẹ́ nìkan tó bá wá síbí, tó bá wá kọ́mẹ̀ntì pé ẹ dákun ẹ ṣàánú ọmọ yìí, ẹ dákun ẹ wo tọ́lọ́ ọmọ lára, àwọn olóríire èèyàn nù. Tẹ́ bá rí anybody tó bá wá síbí lórí platform wa tó bá ń comment ẹ dákun ẹ ṣàánú ọmọdé yìí, ẹ wallahi ẹ jọ̀ọ́ ẹ má bú àwọn anybody tó bá comment bí abiyamọ àwọn olóríire èèyàn nìyẹn. Kábíyèsí Elédùmarè. Ẹ má bú anybody tó bá comment bí pé ẹ dákun ẹ ṣàánú ẹ abiyamọ ni wọ́n rò pé tó bá já wọn ńkọ́. Tẹ́ bá rẹ́ anybody tó bá comment bí tó bá bú yín ẹ̀yin wèrè ẹ̀yin kíní kan ẹ̀yin alákatakítí ẹ gbà pa àwọn alágbàkó yẹn nù. Ṣé ọmọ ẹ̀wọ̀n wá dàbí ilé ni. Ẹ̀wọ̀n dàbí ilé. Nǹkan mi ìyálóde Ọ̀túnba Ọmọtọ́lání èmi ni ẹ jàre o. Èmi ọkọ̀ Jẹ̀bú. Ẹ ṣe jàre ìyá mi. Kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé ẹ bá mi tẹ love, like and share o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love, like and share. Love, like and share. Ẹ jọ̀ọ́. Aláàjì Táíwò Ọlá Onípẹ̀kun àwọn èèyàn mọ̀ wípé àwọn èèyàn wọ́n kàn fi ọmọ yẹn wọ́n fi ń boost page wọn ni. Ẹ fi gbésí ayé ẹnìkan boost page yín tó dẹ̀ wà lẹ́wọ̀n. Kálukú náà wá di speaker lórí social media. Kálukú náà wá di speaker lórí social media. Àwọn agbè sórí ẹ̀
free ta lọ́lọ́run wọ́n fẹ́ ṣe fídíò lé lórí nù. Wọ́n fẹ́ ṣe fídíò lé lórí nù. Wọ́n fẹ́ ṣe fídíò lé lórí nù. Wọ́n tún wá gbé sísàlẹ̀. Wọ́n tún wá gbé sísàlẹ̀ báyìí wípé ẹ bá wa share ẹ bá wa share wọ́n tún gbé sísàlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fún wa ní star. Ẹ fún wa ní star. Láwọn tó ti monetize page wọn. Ẹ wá ń fi ayé ọmọ ọlọ́mọ ẹ fi ń gba star. Ẹ fún wa ní star, ẹ fún wa ní lion, ẹ fún wa kí ló máa ń fún àwọn tó bá Sheikh Alfulaniy ẹ káàbọ̀. Àwọn tó bá star náà kọ́ máa ń fún wa lórí page ẹ fún wa ní star ẹjọ́. Ẹ fún wa ẹ ń fa ayé ọmọ ọlọ́mọ gba star. Ọmọdé ń bẹ ń prison. Òun wá dà báyìí lé ní báyìí nísìn. Ẹjọ́ òun wá dà báyìí lé ní báyìí. Gbogbo ẹ̀yin online lawyer a máa dà lóru ni, a máa ṣe gbá ni, a máa ṣàwo ni, a máa make sure pé gbogbo ẹ̀ ó fọ́pọ̀ ni. Òun wá dà lé ní báyìí. Ìlú tẹ wá dàrú náà dà báyìí. Ẹ fún wa star, ẹ fún wa gúdà. Ẹ gbogbo star tí gúdà tẹ́lẹ̀ wá ń gbà, òun wá dà báyìí. Ó ń dà báyìí. Lọ́n kó ṣàánú wa o. Ìwọ tó tún wá jẹ́ bùrọ̀dá ẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni ta lọ́lọ́run ṣe fún yín gangan? Tẹ́ fi wá rò pé ẹ fẹ́ fìyà jẹ ọmọ yìí pé àfikún ṣẹ̀wọ̀n. Ẹ̀yin dẹ̀ jẹ́ followers ẹ̀, kí ló ṣe fún yín gangan? كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم àbọ̀ nípa kí ni wọ́n bá bọ̀ la wọ́n jẹ́ lọ́yà tí wọ́n jẹ́ Ọlọ́run ṣọ́fà àgbà Ọlọ́run jẹ́ àrí pé àmín Allah ní àtẹ̀kán láti wà ní inú ilé ẹjọ́ fún kéèsì wo gan-an ní tèmi. A dúpẹ́ fún Ọlọ́run lógo. Alhamdulillah. A sì ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anábọ̀ Muhammad ibn Allahumma salli salatan muhsinatan ala sayyidil muhsinin wa alihi wa sahbihi ajma'in amin. Àbọ̀ kóòtù ní nìyẹn o. Ọmọ ìyá wa mùsùlùmí àtẹ̀yìn ẹni ire tẹ́ ì ṣe mùsùlùmí àmọ́ tẹ́ ẹ jẹ́ ní ire tẹ́ ń fà níyàn tó dáa àyín tẹ́ ní bíbí tẹ́ ń fà níyàn tó dáa àtijọ́ ọmọlúwàbí tẹ̀lé ọ̀rọ̀ tí ń lọ. Mo kí gbogbo yín káàkiri orígun mẹ́rin ayé. Ọlọ́run ó san gbogbo alẹ́ san rè. Ọlọ́run ò ní jẹ́ kí orúkọ gbogbo wa ó bàjẹ́. Gbogbo ẹni tó bá lóun ó bẹ nìkọ̀ọ̀kan wa lórúkọ jẹ́ ní gbogbo ibi tó bá ti máa báyàn lórúkọ jẹ́ Ọlọ́run máa bá wa mú wọn. Èyí tí a tún ilé ẹjọ́ fi pa. Ni wọ́n ti ráyè báwọn pè lẹ́jọ́ kófin ó báwọn dá sí i. Ẹlòmíì nínú àwọn náà lóun náà ṣẹ̀ṣẹ̀ wá ráyè nísìnyí náà ni àfáwáṣe wà Labebu ní àgbáyé. Ṣé bá gbọ́rọ̀ tí lọ́ọ̀yà sọ mí báyìí? Lọ́ọ̀yà ní àwọn tí wọ́n fẹ́ pè lẹ́jọ́ pọ̀ ẹlòmíì ò tí ì ráyè ni. Àwọn tó fẹ́ pè lẹ́jọ́ pọ̀ ẹlòmíì ò tí ì ráyè ni. Alfa Labebu ló ráyè báyìí làwọn gbé tí wọ́n dìde. Àwọn míì náà tún wà ńlẹ̀. Ilẹ̀ bẹ́ẹ̀ ṣe léyìí dáa. Àwa l'October, November ń bọ̀, December ń bọ̀. Hey. Okay. Ẹni máa wọ ẹjú lẹ́rù bá fa. Wọ́n náà dìde against rẹ̀. Kéèsì wọn ò la wá fún lónìí ti ṣe criminal direct complaint. Kéèsì tèmi criminal direct complaint will not file against here. Ní Sheikh Labebu file against here. Wọ́n á sì kóòtù fún mímẹ́ṣọ̀n kéèsì náà. Ṣùgbọ́n àríbi go on
mentioning the case torí wípé àwọn correctional center wọ́n láwọn ò rí arrangement táwọn máa ń ṣe láti fi gbé wá sí court wọn arrangement yẹn ṣe kó tó dé ní holiday tó wáyé lánàá ò jẹ́ kí wọ́n rí arrangement yẹn ṣe torí wípé tí wọ́n bá fẹ́ gbé wá sí court báwọn wọ́n máa ń ní collaboration fún reinforcement látọ̀dọ̀ àwọn sister agencies tó jẹ́ security agencies káàkiri orígun mẹ́rin Kwara State tí wọ́n fi beef up security láti fi gbé wá yẹn ní orí ṣe tí ò jẹ́ kan gbé wá. Kí ni ìtumọ̀ eléyìí ni wípé security life rẹ̀ ó bàbàrà sáwà ó sì bàbàrà sí àwọn agbófinró náà kọ́dọ̀ Ọlọ́run ọba fúnra ara rẹ̀ wọ́n lọ́nà nǹkan ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ó pìwàdà. Ìdí nìyẹn tí àwa náà ò fi security life rẹ̀ ká fi ṣeré rárá la fi gba àwọn agbófinró ní ìyànjú wọ́n ṣe gbogbo ohun tó bá tọ́ láti fi protect ẹ̀ wá sí kọ́tà àti padà sí ààyè ibi tọ́lọ́hún ní kó wà lọ́wọ́lọ́wọ́ ṣàyé lọ́wọ́ nísìn. So èyí tí wọn ò rí yanjú tó jẹ́ kan gbé wá sí kọ́ọ̀tù lé ní tàbí ibi kó ọ̀ nìyẹn. Ìdí ìyẹn ni kọ́ọ̀tù fún wa ní déètì míì ti ṣe 24th of this month. Ọjọ́ mẹ́rin. Mo rò pé ẹgbọ́n àárín yẹn yí àwọn correctional center láwọn ò ní security àwọn ò rí security profile tó máa gbé wá sí kọ́ọ̀tù lẹ́nìí. Ṣé bí tó bá rí security profile tí ó gbé wá sí kọ́ọ̀tù lẹ́nìí ó yẹ ká gbé wá lọ́la. Àwọn tó ní ilé ẹjọ́ ní tó bá lè fẹ́ gbé àwọn òtí ẹ̀ráyè báyìí o tó bá máa gbé wá káwọn tó lè gbẹ́jọ́ ẹ̀ ó di on the 24 oṣù yìí 24 oṣù yìí ní ẹjọ́ láwọn nìkan tó gbé wá. Kẹrìnlélógún oṣù kẹwàá tá a wà nínú ẹ̀ yìí ní kóòtù ní ká padà wá kóòtù wa ọ̀dà pé gbogbo agreement wọ́n bá ṣe kó tó dijọ́ náà kí wọ́n ti ṣe wọ́n lè gbé wá sí kóòtù láti wá ṣe tó tọ́ pẹ̀lú kéèsì náà. Alhamdulillah kí n já sí pé nítorí yẹ kí wọ́n jókòó fún lé ní on 24 of this month ni ó wà jókòó fún pẹ̀lú ògo Ọlọ́run inshallah. Ó lọ fà á. Ìmọ̀ràn tí ẹ ní fún gbogbo àwọn tí ń wò wá lórí ọ̀rọ̀ tí ń lọ yìí. Ìmọ̀ràn mi fún gbogbo ẹni tí ń wò wá lórí ọ̀rọ̀ tí ń lọ ni wípé sẹ́rí bí à ń ti fi gbogbo àátọ́lọ́hún kò ní làákàyè tó pé pérépéré tí ìjọmọlúàbí sì wà lára tá a fi ń tẹ̀lé tá à ń sì ń fi sùúrù tẹ̀lé ká mọ̀ fi tẹ̀lé lọ bẹ́ẹ̀. Gbogbo ẹni tó reason tí wọ́n ń gba gbogbo ẹni tí ìmọ̀ràn tọ́ sí nímọ̀ràn òdodo kí wọ́n continue bẹ́ẹ̀ torí gbogbo kálukú wa tá à ń dá sọ̀rọ̀ yìí lọ́lọ́run ó san lẹ́san ọ̀nà tí kálukú bá gbà dá sí. Bẹ́ẹ̀ni. Àmọ́ àkíyèsí kan bẹ tí mo fẹ́ pe gbogbo wa sí tó jẹ́ kí n máa dúpẹ́ fún gbogbo ẹ̀yin èèyàn gidi tẹ́ ń tẹ̀lé ọ̀rọ̀ yìí pẹ̀lú inú tó mọ́. Àwọn kan kóra wọn jọ wọ́n ní last week wọ́n láwọn warlords. Jagun kan ní 200 years ago Yorùbá Ìlọrin àwọn ń kógun kan bọ̀ wá lọ́rin àwọn represent Ìbàdàn. Mo wá ń sọ fáwọn èèyàn wípé àwọn setup tán kóra wọn jọ sí gathering yẹn wò lè represent Ìbàdàn. Láíláí. Ìlú Ìbàdàn ìlú ńlá ìlú àwọn olóyè ìlú àwọn ọlọ́gbọ́n ìlú àwọn ọ̀tọ̀ǹkùlú ìlú àwọn onímọ̀ ìlú àwọn onílàákà ìlú àwọn ẹlẹ́kọ̀ọ́ ìlú àwọn èèyàn gidi àwọn èèyàn tààrà ní Ìbàdàn. Àwọn set of people tí wọ́n ń sọ irú ọ̀rọ̀ báwọn ò lè represent interest Ìbàdàn nínú ayé torí ìlú Ìbàdàn ìlú àwọn èèyàn tí wọ́n lẹ́kọ̀ọ́ gidi ni. So kí òfin ó mú yàn sí custody kí òfin ó mú yàn imagine kófin ó mú yàn sí custody káwọn kan wá dìde kó wá mọ̀ lu bàtà gidigbo he kò sẹ́ni tí ò ní mọ̀ wípé àìmọ̀kan làwọn ń display. Àwọn wọ́lọ̀. Àìmọ̀kan rú ẹ̀ kò wá lè jáde láti inú ìlú tí àwa mọ̀ tó ń pè ní Ìbàdàn tá a gbọ́njúmọ̀ torí ìlú gidi ní Ìbàdàn ìlú ẹlẹ́kọ̀ọ́ sì lè ìlú Ìbàdàn. Torí náà mo fẹ́ rọ gbogbo àwọn tá à ń gbọ́ wọn káàkiri ayé níbi àwọn tí wọ́n bá ń dárú àṣà bẹ́ẹ̀ tí wọ́n péjọ tó ń sọ gidigbo ẹ dákun ẹ̀ discountenance wọn kò sí bí ìlú ó ṣe tóbi tó bí Ìbàdàn ti tó àti gbogbo ìlú ayé míì náà tí àwọn ọmọ gidi kún bẹ́ẹ̀ kò sí bí pàpà ńlá gi ò sí ní sínú ìlú. Gbogbo ẹni tí ò bá wá rí i pé nítorí máa ń fòfin. ẹ̀yin wọ́n lọ ẹ dákun ẹ má bínú yàrá lọ́yà ẹ̀yin wọ́n lọ kò ní bàjẹ́ fún lọ́yà yìí. Ẹgbẹ́ báyìí kò sí bí ìlú ṣe máa dáa tó láyé. Ìbàdàn ìlú àlùbáríkà mọ̀ ni ìlú rẹ̀ máa ní Ìbàdàn wàláì kò wá sí bí ìlú ṣe lè dáa tó láyé àmọ́ra àwọn pàpà ńlá gímbẹ̀ tó tọ́.
Point number 1. Làwọn fẹ́ mọ fi yanjú ní tó fi bá yàn kàtígórì ibi tí wọ́n fọ́ọ̀lù sí ìwọ náà determine rẹ̀ nínú ara rẹ̀ pẹ̀lú illustration ìrìn èèyàn méjì tí mo ní mọ bẹ́ẹ̀ lóòlù àwọn ọmọ gidi àti pàpàlágì. So torí ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa káàkiri ayé tẹ́ sí ń tẹ̀lé ọ̀rọ̀ gbogbo ẹni tí ẹ̀mí rẹ̀ ò bá lè rọ̀ sí kán bàbá àwọn lórúkọ jẹ́ gbogbo ẹni tí ò bá tẹ̀mí rẹ̀ ò bá lè ọ̀rọ̀ náà lọ. Àwọn ará Ìlọrin kọ́ ni mùsùlùmí Ìlọrin àti mùsùlùmí Nàìjíríà àfìyà jẹ nìkankan o. Bẹ́ẹ̀ni. Ṣé tí òfin wí bí ẹ bá fi fẹ́ gbìjà ẹni tí òfin bá ń bá wí òfin náà làálọ bẹ́ẹ̀ tí ó sì pẹ̀ fófin. Àbí ó lọ́yà yẹn ni ó ṣe ti gbọ́ báyìí Ìlọrin kọ́ ní ń bájà òfin ní ń bájà lọ́wọ́lọ́wọ́ ẹni tó bá dẹ̀ fẹ́ gbẹ̀bẹ̀ fún ẹni tó fi ń bá jájà òfin náà lẹ́yìn ẹ wá ń bú lọrin ẹ wá ń ṣe pé ẹ wá ń sàwọ àwọn wọlọ nísìn wọn ti fún wọn ní nọ́mbà tiwọn tí wọn bá wọn ti rẹ ẹ kórajọ àwọn ti jagun kan 200 years 300 years rẹ táwọn ti jagun ogun kiriji àbò ogun kí náà pè ẹ jẹ́ mọ̀ kó bọ́ ọmọ ọlọ́mọ ẹ tẹ̀ tí kó bá náà rẹ̀dì ẹ ti kó bá náà rẹ̀dì sorry Popu, sorry. No. You did. Kéèyàn ṣe sorry ṣe wá lè tó báyìí. Bẹ́ẹ̀ bí bá ti mọ̀ bí ẹ lórí ẹ̀bí. Wọ́n tó wá bí òun náà. Ẹ máa wòran o. Ẹ máa wo bá ṣe brainwash ẹ o. Wọ́n tó wá bí ó jẹ̀bi àbó jẹ̀bi ó lóun ò jẹ̀bi. Ẹjọ́ ẹni tó bá ti sọ̀rọ̀ lórí ilé ẹjọ́ pé òun ò jẹ̀bi ó fẹ́ fa kéèsì nìyẹn náà. Okay. Wọ́n á gbé projector wá sí kóòtù lọ́tùnla. Gbogbo fídíò ẹ̀ tó ṣe wọ́n ti translate ẹ̀ sí English. Àwọn Hausa náà ti translate ẹ̀. Á play ẹ̀ fún ẹ ṣé wọ́n kọ́ ló sọ eléyìí àbọ̀ doctor voice ẹ̀. No, I don't believe. Oh, I don't believe. Talolo mọ tó ṣe, ó mọ tó ṣe. Ó mọ nǹkan tó ṣe. Ó mọ nǹkan tó ṣe. Ó mọ nǹkan tó ṣe náà, bí ó bá mọ nǹkan tó ṣe ni. Òun náà mọ tó tọ́ láti ṣe. Àwọn tán ẹ, okay. Ẹ jẹ́ lọ file application kan, ẹ jẹ́ lọ ṣe gbá kan, ẹ jẹ́ lọ ṣàwò kan, ẹ jẹ́ lọ kòkò bàbá ṣàsùn kan, ìwọ́dẹ̀ ń pẹ́lẹ́ wọn. Ṣé wọ́n ní bí igi bá rẹ̀ lugi tòkè là yanjú, igi tẹ̀ tún wá rẹ̀ lugi báyìí ni. Àti ìyanjú igi kan tán, another igi mi ti tó rẹ̀ lù. Ẹ̀wọ̀n paint black fáyé, ẹ̀wọ̀n jẹ́ káyé máa rí Ìlọrin ẹ̀tún jẹ́ káyé máa rí àwọn adájọ́ bí aláburú. Meanwhile, ẹni tó ṣaburú yìí gangan ẹ bá wí pé aburú ló ṣe o bẹ́ẹ̀ kó lè máa free kó lè máa bá yìí lọ o. ẹni tó ṣaburú ẹ bá wí pé ọmọdé yìí kò ṣaburú o kẹwàá kódà kó tẹ wá jásí pé ẹ̀tẹ̀ tí wọ́n ń tan àwọn èèyàn náà ni. Ẹ má bínú àwọn kan tó wá dìde ẹ wá tó dìde ó tún wá bẹ̀bẹ̀ díje wáyé kéní ẹ má bá bẹ̀bẹ̀ o ìyá rẹ̀ ó bẹ̀bẹ̀ kankan o bọ̀dá rẹ̀ náà tó jáde pé àbúrò mi mo lọ bá sí ni ẹ má bá òun bẹ̀bẹ̀ o tó ń bá jáde tó ń bá rí pé òun ṣẹ̀ tó bá wù ú òun ó tẹ̀lé tó bá wù ú níwájú tani àti tani níwájú tani àti tani níwájú tani. Tó bá wù lẹ́ni tó ń jẹ́jọ́ lọ́wọ́ tó bá wù sọ́tì jáde ni. Wọ́n máa ń tàn yín gan ma ní o
Wallahi wọ́n tàn yín gidigidi gan. Ìwọ tó bá bú wa tún bú wa. Ṣe fídíò lé mi lórí kó bú mi. I don't care. I am a Muslim. Mo lọ tún jọmọ Ìlọrin. I am the vice president of Ogo Ìlọrin. Kì í máa ṣeré bí ṣé bàdàn náà kọ́ ni mo ṣe dé o. Kì í máa ṣeré. I tell you shit wọ́n ní kó ṣe sorry tó lè ṣe sorry. Tá dé máa claim pé òun right níwájú Tani àti Tani níwájú Tani. Ẹ wò ẹ dákun torí Ọlọ́run ìyẹn wa kan tó afẹ́ release ní prison. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run 650,000 la nídìí fún. 650,000 la nídìí fún. Àwa tá wà lórí program ń ṣe bóyá bí 403 àbí 410. Ẹ jọ̀ọ́ kódà kó ti wá 1,000 naira. Kó jẹ́ 1,000 naira. Ẹ jẹ́ àfi ṣiṣẹ́ Ọlọ́run. Tẹ́ni yìí bá tọ́lọ́n bá tú ẹni yìí lẹ́lẹ́wọ̀n. Àwa náà agbalada ńlá kan nù. Tú ẹni yìí lẹ́wọ̀n agbalada ńlá kan nù. Kọ́lọ́n dẹ̀ fáwa náà lẹ́san rí kó san wá lẹ́san dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ nífẹ̀ẹ́ wọn ló gbà o. Irọ́ tó jọ mọ́ òótọ́ wọn ní pa mímí àti ẹ o. Ẹ jọ̀ọ́ kó ṣe wá 1,000 naira yìí àwa tá wà lórí program yìí. Owó yẹn ti pé nìyẹn náà. Kó jẹ́ wá 1,000 naira lè filẹ̀ wàhálà owó yẹn ti pé nìyẹn. Bẹ́ẹ̀ ni Ọlájì adá fún ẹja rí brọ́dà mi àwọn eléyìí mọ̀ mi dáadáa. Ambassador MTN ni mo jẹ́ náà Ambassador MTN. Program mi nìkan ni program Islam ni ṣẹ̀ṣẹ̀bí Nàìjíríà ti ni program ẹ̀yọ̀ kan tí MTN ní sponsor Nàìjíríà. Ṣé MTN wá ráyìí rà dáadáa ni. MTN tó pé báwọn bá sponsor Davido bá sponsor àwọn Wizkid. Àwa láti 15 years ago ya bó jẹ́ kí n sọ fẹ́ nìkan jò ní pé má dá kọ́ mi lórí kíní ẹ̀ mọ́ o sórí wọ́n tó dẹ̀ ń dá kọ́ mi lórí kíní ẹ̀ ní òyìnbó ìdísàn kankan kò síbi téèyàn wà lórílẹ̀ ayé tó fi ò lè mú kábíyèsí Elédùmarè ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣiṣẹ́ Ọlọ́run lára ẹni tá fẹ́ túlẹ̀ lágbára Ọlọ́run ìwọ náà ò ní fẹ́ wọn lò gbà o 1,000 naira kan náà tún wọlé Rahim àti Motúnrádé Adéròmú ní má padà sí aburú lágbára tọ́lọ́ another 1,500 Jimoh Assis ní má padà sí aburú lágbára tọ́lọ́ ní fẹ́ wọn ló gbà kódà kó jẹ́ 1,000 wọn náà bá ń lágbára bó ṣe 5,000 bó ṣe 2,000 ẹ jọ̀ọ́ ẹ bá ń sọ fún yín ẹ ní gbọ́ ọmọ mi legend wa Alaja Shitu, you are welcome ma. Our legend. Our legend, our hero. Heroes past. Have you go ni so wa no kini wa? Àwọn Ẹlẹ́sìn àlàáfíà wa ti pọ̀ lẹ́jọ́ àwọn tán gẹ́gẹ́ bí Ẹlẹ́sìn àlàáfíà lọ. Ṣé jàre ọmọ mi, carry on. Nítorí kí àbúrò yìí la jẹ́ kẹ́ pé àwọn Ẹlẹ́sìn àlàáfíà wa ti pọ̀ nù. Carry on, ọmọ mi. Àwọn Ẹlẹ́sìn àlàáfíà wa. Ọmọ tó ń sọ. Àwọn Ẹlẹ́sìn àlàáfíà wọn ti pọ̀ lọ́nà. Ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Àti pé program yẹn káàkiri kúlọ̀ náà Sunday ni. So ẹ máa like ẹ máa love ẹ máa share. Wọ́n like Ẹni wọ́n báwọn ṣe. Ẹlẹ́sìn àlàáfíà ti pọ̀ ní orí ìlànà. Tá a sì ti sọ̀rọ̀ bí wọ́n bí àwọn Ẹlẹ́sìn àlàáfíà nù ni. Ọ̀rọ̀ wa máa ń bí àwọn Ẹlẹ́sìn àlàáfíà nù. Wọ́n lẹ́jà rẹ̀ ọmọ. Ìwọ ọmọ fún ara rẹ̀. Ọ̀rọ̀ wa máa ń bí àwọn Ẹlẹ́sìn àlàáfíà nù ni. Kọ́rọ̀ wa kò yóò ní àwọn Ẹlẹ́sìn àlàáfíà nù. Kálàáfíà àwọn gbé dání. Ọ̀rọ̀ wo ni kò yóò ní bí wọ́n lù. Ọlọ́sìn ti wà ọ̀rọ̀ wa mú wọn. Kùránì ìta gbé fún wa náà láwọn ìsìnàjọ yìí. Ṣebí ẹ̀fẹ̀ ló pàṣẹ ẹ̀fẹ̀ ló bá gbọ́ ẹ̀jẹ̀. Kùránì ìta gbé wa náà. Adémọ́lá Adéjùmọ̀, wọ́n lè fi làmì bá aṣọ mi mú. Kí lọ́mọdé tèmi mọ̀. Ọlọ́run ti ní gbogbo òṣìṣẹ́ sí gbogbo àwọn tí ó ti ṣe. Ọlọ́run ti wà náà kó máa tọ̀. Gbẹ́nu ẹ dákẹ́, gbẹ́nu ẹ dákẹ́. Gbẹ́nu ẹ dákẹ́. Gbẹ́nu ẹ dákẹ́.
jọ́ tó ń ṣe léyìí. Ara pẹ́ èyí tí ẹ̀yin náà lọ ṣe ní ilẹ̀ Saudi tẹ́ lọ ṣe ní ilẹ̀ Israeli. Ṣùgbọ́n tiwa yìí tí wàá ju àwọn èyí lọ, àwọn àyètẹ́yìn mú wà ń lọ. Torí tiwa yìí ó nítàn tó rọ̀ mọ́. Gbogbo àwọn eléyìí wo náà wà? Gbogbo àwọn eléyìí wà tán wàá gbà ọ́. Lẹ́nu gbogbo àwọn abaláwo. Èyí tẹ́mi wá ṣe yìí, òun ni wọ́n pè ní ìtẹ́fá. Ok, ọjọ́ tó tẹ́fá rè. Ìtẹ́fá yìí ni pé ìlànà lọ́nà ìṣẹ̀ṣe tí mo fi sọ̀rọ̀ di ọmọ tuntun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti máa sọ wípé ẹ má ti lọ sí àràfà ó ti di ọmọ tuntun. Ìtẹ́fá yìí ló mọ́ sọ̀rọ̀ di ọmọ tuntun. Nílẹ̀ Yorùbá tí ó sọ̀rọ̀ dàtún bí nílẹ̀ Yorùbá tí wọ́n bá bí ọmọ nílẹ̀ Yorùbá ó láwọn ìlànà tó yẹ kí àwọn òbí ọmọ ó tọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òde wá kùnà àwọn ọ̀pọ̀lọpọ̀ òbí láyé òde òde wá kùnà àti tọ̀ ló fà á tí irú kan báyìí fi ń padà wáyé torí pé ara nǹkan tó tọ́ téèyàn bá bímọ nílẹ̀ Yorùbá ni pé kéèyàn ó ṣe. A'udhu billahi minash shaitanir rajim. Kúṣẹ́ ṣẹ́ ló ń ṣe o ṣẹ́ ló ṣe bọ̀ọ̀bọ̀ o ṣẹ́ ló ṣe bọ̀ọ̀bọ̀ o ṣẹ́ ló ṣe bọ̀ọ̀bọ̀ o. Another case mi tó wá rè. Another case mi tó ń fẹ́lẹ́lẹ́rè. Bàbá oní mosquito net ó challenge wa ọmọ abẹ mi náà challenge Islam wọn. Ó sọ̀rọ̀ kọ̀ọ̀kan ó ní níbi ojúlàdé yìí. Níbi ojúlàdé yìí ká tó bá nìkan ó tó bóun ṣe orò 20th century lámàwá yìí 20th century kẹ́nìkan ó tó bóun sọ̀rọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ jáde kìtọ́ àdìgbò wọn má jáde lọ́sàn-án gan. 5,000 naira sorry. Ikwa 5,000 naira kan wọlé Tijani Wasiu Ayọ̀mídé 1,000 naira Ibrahim Ismail Omalaja Suliya Keloma 1,000 2,000 Giwa another 5,000 Jayola Olalika 5,000 Babatunde 5,000 ojú òní tí ẹ lágbára Ọlọ́run inshallah. Ikhwa ọmọ àyálà wa kìí ṣe mùsùlùmí ilé Ifẹ̀ nìkan lẹ́sẹ̀ o gbogbo mùsùlùmí ayé pátá lẹ pè níjà wọn ní bẹ́ẹ̀ yàrá sì tẹ sọsọ yóò rí sọsọ yóò gún lójú kan níta ẹ̀fà yóò gún yín lójú tẹ́ ìbá tètè gbégbèsè tó yẹ lórí ẹ̀ mùsùlùmí ọ̀kọ́ kú tó bá ti jẹ́ pé torí ìtọ́ lọ́run. tí wọ́n wá parọ́ ni. àwọn ẹsẹ̀ program lè lónìí pé níbi ojúlàdé ó sọ níbi ojúlàdé tó yẹ kí a máa sọ̀rọ̀ lẹ́ Yorùbá níbi ojúlàdé tí a ní ebi ẹjẹ mi ló ti wá jáde nu ìdí àwọn àzọ nu èmi náà yẹ pé ọ̀dà níbi ojúlàdé yìí náà ní ẹsẹ̀ ṣé yẹ kí egun ọmọ jáde Saudi. ṣé egun leléyìí Saudi ṣé egun leléyìí. ṣé kálí ọmọ Saudi kó máa gbé Halloween Saudi. níbi ojúlàdé yìí. níbi ojúlàdé yìí nílẹ̀ Saudi wọ́n gbé DJ Khalid wa ó ń pè fún wọn níbi ojúlàdé yìí. níbi ojúlàdé yìí. aláǹsọ̀fin. Ronaldo ń parẹ́. aláǹkọ́ Ronaldo ń parẹ́. gbogbo òbí àlá tó mú ọgbà yòókù nígbà Ronaldo dé. bísí Ronaldo ń pa òfin àlá rẹ aláǹkọ́ òfin báyìí wọ́n gbé Ronaldo lè jẹ́ àjà parẹ́ èyí bá àbí aláǹkọ́ báyìí Ronaldo parẹ́ níbi ojúlàdé yìí. so yẹ kí àwọn olè máa kówó ti wá lọ lẹ Saudi wípé fẹ́ lọ wo nǹkan tá a rí bí ń bẹ níbi ojúlàdé yìí nílẹ̀ Saudi. So yẹ kí kílé àwọn ilé lọ́bẹ̀ kí kílé mi ò jábọ́ kó jálé wọn lórí kó jẹ́ pa wọ́n níbi ojúlàdé. níbi ojúlàdé. káàsì ló ń gbára lọ ní next year. kò ṣe gbogbo ẹ̀ náà láti bẹ́ẹ̀ tọ́jú tí èsì ẹyọ kan tí èsì méjì mọ́ wàá explain tired. ilẹ̀ wa yìí wọ́n ti fààyè àwọn jù. ṣe rí gbogbo ohun tó wà lẹ̀ yìí àwọn bàbá wa náà ni a máa bá fún wọ́n ti fààyè gba ẹ̀sìn ìsìláàmù àti àwọn ẹ̀sìn ìgbẹ́ wá sílẹ̀ ilẹ̀ wa yìí wọ́n ti fààyè gba àwọn jù. ó dẹ̀ tí wá ó ti ń di nǹkan burúkú lọ nísìn mo fẹ́ di nǹkan kan sórí wá. ara àwọn kọ́là tí wọ́n pè tí wọ́n finish rẹ̀ o. ẹ máa rí mọ́ yẹn ó pè ní apalára àfa apalára lẹ́kọ̀ọ́ ní Lagos state náà yẹn ni ó
máa ń bá wọn oníwé ṣẹ̀ṣẹ̀ pa wàhálà gidi gan. Wọ́n gbé òkú ẹ̀ lọ, wọ́n bá wọn lè dùn ní lónìí. Àbá ń pa lára tí wọ́n pa lébùtú mẹ́ta, àwọn oníṣẹ̀ṣẹ̀ náà pa o. Ẹ jẹ́ kẹ́ mú sẹ́ẹ̀dì líǹkì sórí ibẹ̀ kẹ́lì fi ṣètò fáwọn èèyàn. Kọ́lù jọ́ àríkọ́ bọ́ fáwọn mùsùlùmí yẹn. Nígbà tí àwọn oníṣẹ̀ṣẹ̀ bá máa bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wọn, wọn à ní dúró wò. Aláwèrè wọn yẹn, wọ́n wá pè kó wá gbà wọn. Because ṣe ní àwọn kìíní yìí, ètò wọn bẹ́ẹ̀ ṣe máa ya wèrè tó máa believe àwọn ìtàn tó wà lókùnrin pé Solomon fún ọdún ẹgbẹ́fọ̀ bá dúró. Ó dẹ̀ kún for 1 year for more than 1 year wọ́n ẹnì kẹ́kọ̀ọ́ òmò wọ́n dẹ̀ wọnú yàrá wọ́n rí èyí pẹ́ẹ́jẹ́ bí ní gbogbo òṣìṣẹ́ rárá rárá yìí. Wọ́n bá sọ pé àti sókè Solomon wọn ló tún ẹ̀fọ̀ bá dúró wọ́n ní ikán ló jẹ́ ọ̀pá olójà kí wọ́n pé. Èèyàn tó sọ fẹ́ gbogbo lọ para ẹ̀ ìpè wọn fún ẹbí 70% ní kíní láàrin wọn fún yín ní ọgbọ́n mú wọn ní ẹ̀fọ́. Ẹ̀yin ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ yìí, àwọn èèyàn á pè wọlé, wọn á máa bú Ọlọ́run, wọn á máa rẹ́rìn-ín, wọn á jọ máa bú Ọlọ́run, wọn á máa bú ànábì. Àṣọ Ọlọ́run kó gbogbo ẹ̀jọ́ ni. Ọlọ́run ṣe kíni, ó ń kó gbogbo ẹ̀jọ́. Gbà tó yá tọ́lọ́run rẹ́dì láti mú nọ́mbà rẹ̀ fún, sọ́lọ́run mú fún báyìí. Ó ti fẹ́ẹ̀ fi àwọn àtúntì pa yín wọ́n jẹ́. Bọ́lá ní mímí kan máa ń sá ni. Báwo ni mo ṣe máa jàwé? Mo kà Nàìjíríà, I had my first degree in Nigeria. University of Agriculture Abẹ́òkúta mo ti parí ìlú náà. Mo tún wá sílẹ̀ òyìnbó, mo tún ṣe masters sílẹ̀ òyìnbó, mo tún kàwé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìgbé mo study nursing báyìí nìṣẹ́. Báwo ni wọ́n ṣe máa ní ọpọlọ tó máa bí ilé ìfowópamọ́ kan tí àwọn àṣọ àwọn àwọn ènìyàn dáadáa táyé ti bàjẹ́ àti bàbá ẹ̀ ti ṣe bínú fàyè. Ẹ máa ń pín ẹjọ́ nípa tó lọ kàwé tó lọ ní PhD tó lọ ní professor tó wá lọ bí gbogbo àwọn dáadáa pé tó bá kọ́kọ́ gbé tó ìbá ti kọ́kọ́ gbé ẹsẹ̀ òsì wọn mú inú tó gbé lọ yàgbẹ́ kó wá sọ aláwọ̀ àgbà àbí wẹ̀rẹ̀ kan dáadáa èsì àbá fi díẹ̀ ṣe nínú tọ́lẹ́tì. Ìyàwó ẹ̀sùn tó ìbá ti sọ bísí ìlú ọ̀rọ̀ àbádìrọ̀ yìí ìfura lẹ́rẹ̀ mọ́ ọkọ rẹ̀ yóò mọ̀ táyàwó rẹ̀ fún wà bímọ. Ṣé wọ́n ṣe kí ọmọ bímọ nìyẹn? Wọ́n bá bí ọ genetic personality ni genetic aberration genetic problem ní kéèyàn bẹ́ẹ̀ máa bí wọn. Wọ́n ní kí ọ̀rọ̀ ti sọ bísí ìlú rẹ̀ àmì tó fẹ́ tó wá sọ bísí ìlú rẹ̀ gan-an wá ní wọ́n yà bá ti ìdílé ìgbésẹ̀ ìdílé náà wá sí gbogbo báyìí fún àwọn ìsìn yẹn bẹ̀. Ìdílé ìgbésẹ̀ ìdílé náà tó ń bẹ̀rẹ̀ àṣà bí wọn. Sọ́kà ti sọ bísí ìlú rẹ̀ ẹyẹ nǹkan bẹ lọ́wọ́ yín kìkìkì bóyá bàbá jẹun jáde sọ bísí láì ọmọ àtàtà tó ní wọ́n jọ jẹun. Wọ́n àti ṣàìtọ́ àwọn ọ̀dọ́ jẹun. Bẹ́ẹ̀ náà bá wọ̀ ọ̀rọ̀ lágbára àwọn ọ̀rọ̀ tó takò làákà ètò ìtàkùn ọpọlọ wèrè kan wá jáde ó wá ní ibi tó dún làákà wọ́n bí ní kópa àwọn ìka wèrè rárá àdá tó pé káàbà èèyàn wá èèyàn owó kíjà wèrè ló wá bí ní fòwò. Wọ́n mọ̀ pé ṣé ọ̀tá náà wọ́n mọ̀ pé Mohammed kan tẹ̀lé wọ́n mọ̀ pé Mohammed ní mental problem ni. Lẹ́gbọ́, ṣe ti gbọ́ kọ́là? Ṣe ti gbọ́ ara London lẹ́ni ẹ ti pè wọlé o. Àwọn tí wọ́n finish ẹnu. Wallahi, àwọn tí wọ́n finish ọmọ yẹn nìyẹn. Láwọn ẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ mi àwọn ọ̀rọ̀ tí ò sì máa gbọ́. Ẹ wọ́n ti sọ ọgbọ́ ẹ̀. Kọ́là tó pè ẹ wọlé láti London yẹn wàá lọ mú wá. Ó là nẹ́bù wa Muhammad sallallahu alaihi wasallam. Ó là nẹ́bì ní mental problem. Lẹ́nu Talọ́lọ́mù àti Kọ́là ẹ̀. Ó lọ mú wọn wá. Kìí. Ó lọ mú wọn wá o. Wà lọ mú wọn wá. Mental problem tá nàbí nìyẹn. Ó lọ mú wá. Ẹ wo. Èmi tó wá fẹ́ sọ tuntun fún yín. Tuntun tí fẹ́ sọ fún yín ni wípé tán bá gbé Talọ́lọ́run dé kóòtù lọ́ndì 24. Content of court ó ti wà ńlẹ̀ fún ẹ. Toro ó ti lu òfin. Wọ́n wá sáàfù anyway nínú court. Ó yarí
court order oníláíláí ò ní gbà àfìgbà tí court wá pàṣẹ pé kán wá lẹ̀ mọ́ ẹnu ọ̀nà sẹ́ẹ̀lì ẹ̀ kẹjọ mọ́ sùn kẹjọ mọ́ jí ìyẹn lásán wọ́n bá gbé ẹdẹ court lọ́ndì 24 ìdájọ́ yẹn lásán oṣù mẹ́ta in prison ni bí àwọn lọ́ọ̀yà rẹ kò béèrè o òfin yẹn lásán bí àwọn lọ́ọ̀yà ẹ àtàwọn abánidá rẹ ìyẹn lásán oṣù mẹ́ta in prison ni ìyẹn lásán bí wọ́n fún ẹ níwèé ní kóòtù ò gbà wọ́n á ní kó o wà nínú prison kóòtù pàṣẹ pé wọ́n fún ọ níwèé kó sign oníláíláí oníláíláí ò lè gbà èmi legend èmi hero ìjìyà ẹ̀ oṣù mẹ́ta ni wọ́n bá ń sọ fún yín ò ní gbọ́ tani iwájú tani àti tani tani àìbò náà ṣe máa bò náà ẹ bá mi kọ́ kíní ẹ̀ náà tani àti tani iwájú tani bò náà ṣe máa ń wí náà tani àti tani níwájú tani. lẹ́nu dákẹ́ tani àti tani iwájú tani. wàá rojo wàá lò béèrè tó bá yẹ lò salamu alaikum warahmatullahi wabarakatuh. hello sir. ṣé dáadáa lẹ́wà sir. alhamdulillah dúpẹ́ sá. ẹ kúṣẹ́. ẹ ṣeun sá. ẹ jọ ọ̀rọ̀ kan ni mo fẹ́ béèrè ní òfin. okay sá. orí program ni mo wà. okay. ẹ jọ tí kóòtù bá ní kí wọ́n kọ́ sáàfù yàn níwèé. yeah. bóyá prison yẹn wà ní àbílẹ̀ ni tó wá yarí pé òun nígbàwé yẹn. yeah. tí kóòtù wá pàṣẹ pé yá ẹ lọ lẹ́mọ́lé àbí ẹ lọ lẹ́mọ́ ibi tó bá wà. yes. kí ni ìdájọ́ ẹ̀ nínú òfin? sá. ẹ jọ kí ni ìdájọ́ ẹ̀ nínú òfin? contempt ní gbogbo àṣẹ tí ilé ẹjọ́ bá ti pa èèyàn gbọ́dọ̀ mú ṣẹ ẹni tí ò bá ti mú àṣẹ ilé ẹjọ́ pa tó ó ti ṣẹ̀ sí offence táwọn pè ní contempt of court. okay. so àbí criminal offence náà ni a lè pè níbi ikú àti criminal offence so wọ́n lè fún ní 3 months imprisonment. kí lẹ pé kí ni 3 months imprisonment wọ́n dẹ̀ lè reduce the minimum sentence wà maximum sentence wà so but most of the time contempt máa ń tó bí oṣù bíi mẹ́ta ṣùgbọ́n wọ́n tán bá fẹ́ sàmìyàn wọ́n ti bá reduce ẹ̀ tó gbogbo ẹ̀yà àṣẹ tí ilé ẹjọ́ bá ti pa pé kéèyàn ṣe téèyàn ò bá ti ṣe ilé ẹjọ́ ló ṣe kì í ṣe individual àmọ́ ó ṣe kóòtù nìyẹn tó adájọ́ tó bá wà ń bẹ̀ wọ́n á máa punish ẹ̀ fún contempt of court ìpínlẹ̀ ilé ẹjọ́ pàṣẹ èèyàn kọ èèyàn ò bí order of court so kóòtù máa ń fún àwọn máa ń bínú sírú nǹkan bẹ́ẹ̀ yẹn púpọ̀ pé ìpínlẹ̀ ẹjọ́ pàṣẹ pé kéèyàn ṣe nǹkan kò ṣe so wọ́n lè fi contempt gbé irú ẹni yẹn so wọ́n á dẹ̀ commit to prison for some time so bó bá ṣe wulẹ̀ ẹjọ́ ó lè fún lóṣù kan ó lè fún lóṣù méjì ó lè fún lóṣù mẹ́ta. bọ̀t oṣù mẹ́ta ni kíní ẹ̀. àdínzódà kóṣù mẹ́ta ni highest punishment fún contempt lẹ́yìn so contempt oríṣiríṣi o èyí wà tá máa sọ pé kẹ́ni yẹn wà ń bẹ̀ títí tó fi máa wù bẹ́ẹ̀ nǹkan tí ilé ẹjọ́ sọ yẹn fún àpẹẹrẹ bóyá wọ́n ní lọ sanwó fún lágbájá ilé ẹjọ́ ti pàṣẹ tó wàá sanwó yẹn tí wọ́n wá gbé contempt wá commuter to prison ilé ẹjọ́ lè sọ pé kó wà ní custody títí tó fi máa comply pẹ̀lú order yẹn èmi ìdẹ́wà tó bá jẹ́ pé tó bá ti ṣẹ̀ṣẹ̀ yẹn ilé ẹjọ́ ò ní sọ pé títí tó fi máa ṣe ilé ẹjọ́ á fi ọ̀pá wọn fún bóyá oṣù kan ní bóyá oṣù méjì bóyá oṣù mẹ́ta ó dẹ̀ lè fún lọ́sẹ̀ kan ó lè fún lọ́sẹ̀ méjì so discretion ilé ẹjọ́ ni láti determine punishment tó máa fún ẹni tó bá ti tàpá sí order of court so àtẹ̀lé ẹjọ́ bá ti lè pàṣẹ bẹ́ẹ̀ lọ ṣe nǹkan báyìí bí ìdájọ́ náà ni ẹni tí ò bá ti wá mú ìdájọ́ yẹn ṣẹ ó ti ṣẹ̀ lábẹ́ òfin ó ti ṣẹ̀ ilé ẹjọ́ wa fún ní wọ́n wá di charge fún contempt of court so contempt polisi méjì eléyìí téèyàn ṣe sílé ẹjọ́ tó sojú ilé
lásìkò tí ìgbẹ́jọ́ ń lọ bóyá mo wá ṣe nǹkan tí mo fi disturb court bóyá mo sọ̀rọ̀ kan àbí mo rẹ́rìn kan tó pa ilé ẹjọ́ lára lásìkò tó ń ṣe àbí mo sọ̀rọ̀ kùbákùgbé ilé ẹjọ́ tó ilé ẹjọ́ á dá sẹ̀ríà fún yàn lẹ́sẹ̀kẹsẹ̀ pé orílẹ̀ ẹjọ́ fín níwájú ilé ẹjọ́ tàbí wọ́n pàṣẹ pé kó lọ ṣe nǹkan kan wọ́n wá mẹ́jọ ẹ̀sùn padà wá pé àṣẹ tí ilé ẹjọ́ pa yẹn o ìgbà ènìyàn kọ̀ kò múṣẹ bẹ́ẹ̀ máa kó múṣẹ kò sí ojú adájọ́ ń gbà yẹn ó yàtọ̀ sí ti téèyàn ṣe nílé ẹjọ́ tí ilé ẹjọ́ fúnra ẹ̀ mọ̀ ìpé yín ò ṣe èmi ìwà àti ilé ẹjọ́ ti rò pé ó yẹ kéèyàn ti ṣe tí ò ṣe tán wá mẹ́jọ ẹ̀ wá wípé àṣẹ báyìí tẹ́ ẹ pa o ènìyàn kọ̀ kò ṣe. wọ́n ní kó sáyìn olóhùn sáyìn o. kọ́ńtẹ́ǹtì nìyẹn tó bá ti jẹ́ pé ilé ẹjọ́ ló pàṣẹ. àwa ni ká lọ lẹ́mọ̀ ẹ̀nà ọ̀nà sẹ́ẹ̀lì ẹ̀. bẹ́ẹ̀ mọ̀ pé ńgbà míì tán bá wọn kọ́ kó lè kí ẹ̀rí lè dájú pípé lórí ọ̀fẹ́ àti rí ẹjọ́ tí wọ́n pè yẹn ni wọ́n fi sọ pé kán lẹ́mọ tí ò bá gbà òfin sọ pé kán lọ lẹ́mọ ibi tẹ́niyẹn bá ń gbé. oṣù mẹ́ta. so wọ́n lè fún ní sẹ́ńtẹ́ǹsì oṣù mẹ́ta. ẹ ló sà tí. wọ́n dẹ̀ lè fún nílé tí ò tó bẹ́ẹ̀. ẹ ló sà tó bá já sí pé wọ́n máa gbé wá sí kọ́ọ̀ tó bá fún lóṣù mẹ́ta yẹn ṣé wọ́n ti convict ẹ nìyẹn. ṣé ó ti di criminal nìyẹn. ẹni tí ẹjọ́ bá ti sẹ́ńtẹ́ǹsì di prison ó ti di criminal nìyẹn. a lè pín criminal gbà yẹn. wọ́n ti pè ẹni tó ń bá ti dájọ́ tí ilé ẹjọ́ bá ti dájọ́ fún ní criminal bẹ́ẹ̀ ni. ẹ ṣe sà ọlọ́wọ́ aṣọ àlékún gbàdúrà fún yín sà ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣeun. àwọn onísàn kankan á béèrè lọ́wọ́ àwọn olófin ni a máa béèrè lọ́wọ́ àwọn olófin àti àwọn iṣẹ́ online lawyer ayédè ṣe Facebook president àwa máa pe àwọn olófin ni pé ẹjọ́ o tọ́rọ̀ bá rí báyìí o kí lòfin sọ ń pa ẹ o wọ́n ti wá ní ká fún ta lọ́lọ́run náà ká sáfù ẹ̀ níwèé ó yarí ó ṣàgídí ọkàn olóhùn nígbà ilé ẹjọ́ wá pàṣẹ pé ẹ lọ lẹ́mọ́ ẹnu ọ̀nà sẹ́ẹ̀lì ẹ̀ wọ́n ti wá lẹ́mọ́ ẹnu ọ̀nà sẹ́ẹ̀lì ẹ̀ ṣẹ́ẹ́dígbò tó tọ́ báyìí Arákùndé Bọ́lájí Waris 3,000 naira ojú òní tì yín o lágbára Ọlọ́run ọlọ́mọjà dáná Ọlọ́run kó ṣàánú wa gbogbo ẹ̀yin tẹ́ jọyìn wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Ọlọ́run á san yín lẹ́san olóore tó bá di ní alẹ́ fídíò bàbá mufti ilẹ̀ Yorùbá abẹ́ play fídíò àfáà kan tí mo rí náà mo fẹ́ play ẹ̀ á dẹ̀ tún ṣe ká ní sùúrù ká gbọ́n táwọn online lawyer rẹ̀ máa wí ká combine gbogbo ẹ̀ papọ̀ tó bá di lálẹ́ ẹja pàdé inshallah ní after ìṣáì lágbára tọ́lọ́hún sorry ẹjọ́ ẹ̀ hold on o hello alaikum salam jí dáadáa ló wá o. orí fídíò ó pè mí. ṣí dáadáa ló wà. ok olúwa ṣeun. ó ṣe ń jí ni. bẹ́ẹ̀ ni sà. ẹnìkan ní àgbàyà ní Alfulaniy ẹ ṣeun jàre adigbére olúwa tóyìn mo gbìyànjú mo gbé dáyà ni ó yá kí gbogbo àwọn ẹbí ẹ Azeez rẹ ní London ní Canada o Azeez ọmọ wa ní Canada rẹ ṣe ń jí ni o. ẹ káàárọ̀ everybody sir. yà dúpẹ́ kó ṣàdúrà fún wọn o gbogbo ẹ̀yà bí ẹ mọ́. mo dúpẹ́ lọ́wọ́ everybody. iná ní tán lọ́wọ́ yín lágbára Ọlọ́run. àmì Ọlọ́run. àná máa ṣí fún yín lágbára. àmì Ọlọ́run tóun ẹ ò tí ì yí padà ní ò tí ì máa sọ èdè òyìnbó Canada ni.
Ó kù díẹ̀, òun náà tiẹ̀ tí mo ló kù díẹ̀. Gbogbo ẹ̀yin abiyamọ, agbára Ọlọ́run gbogbo ọmọ yín ni wá jẹ́ èèyàn o. Azeez Rahim Arise òun rẹ̀ ní Canada yìí o. Adúpẹ́ f'Ọlọ́run. Alhamdulillah. Kò ṣe jẹ́jẹ́ o, so ti gbọ́. Ojú òní tiẹ̀ o. Inshallah, o ṣe. Alhamdulillah. Ọmọ náà kí wa. Adégbèrò Olúwatóyìn. Ó ní àgbàyà ní Alfulaniy. Sister mi yẹn bá ti dàgbẹ̀ yóò gbé dáyà náà ni. Gbogbo àwọn ọmọ wa ni wọ́n lálùbáríkà. Gbogbo àwọn ọmọ wa ni wọ́n ṣoríire o lágbára t'Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ní agbára t'Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa nípìn inú bẹ́ẹ̀ ṣe bá wa dáwó fọ́mọdé yìí tó fi rí tíkẹ́ẹ̀tì ẹ̀rà tó fi di ẹni tí ó wà ní Canada lé ní báyìí tó náà tó bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀. Gbogbo bí táwọn ọmọ tiwa náà bá dé wọn máa pàdé àánú Ọlọ́run lágbára Ọlọ́run. Ọlá ti tóbi Ọlọ́run ní bùkọ́ ọmọ wa bá wa ń lé o. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Gbogbo bí tọ́rọ̀ ẹni kọ̀ọ̀kan wa náà kù sí Ọlọ́run àbá túnbẹ̀ ṣe inshallah. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹni tí à ń gba owó fún yẹn bó ṣe 1,000 naira ní wọ́n náà bá ní lágbára bá wa fi sínú àkáǹtì yẹn Ọlọ́run á san ẹlẹ́san olóore o. Wassalamu alaikum. Ẹ jẹ́ àpàdé lálẹ́ lágbára Ọlọ́run. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìyá ta lọ́lọ́run, màmá ta lọ́lọ́run, ẹ̀gbọ́n ta lọ́lọ́run, olórí ẹbí àwọn ta lọ́lọ́run. Ẹ pè àrò àtọ̀dọ̀fin yín ní ṣe ń lọ yìí. Ẹjọ́ má ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ báyìí mà ní. Ẹjọ́ má ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ mà ní. Ẹjọ́ má ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ báyìí ni. Ẹni máa wẹ́jú lẹ́rù bá. Ẹ má jẹ́ kí wọ́n tì í kán tàn yín. Wọ́n ní nǹkan kan tó fẹ́ ọ̀fà yín. Ẹnu lásán ni wọ́n mọ̀ ṣe bí àjàkárà. Ìyá yìí ẹ wo ìkúnlẹ̀ yín lórí ọmọdé yìí. Mo gbọ́ ipẹ́ ti lọ wò ní prison. Màmá, ohun tẹ́ bá bọ̀ ní prison yẹn, ẹ gbìyànjú lórí ẹ̀. Ẹ gbìyànjú lórí ẹ̀. Wàhálà ò dáa. Wàhálà ò dáa. Ọlọ́run á wọlá títóbi ẹ̀, á wọlá agbára ẹ̀. Ọlọ́run ní dà wá láàmú. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ join wa. Ẹ jẹ́ àpàdé lálẹ́ lágbára t'Ọlọ́run. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.